mo ṣe ẹ̀làbọ̀ ìbọn ṣíṣe fún gbogbo ojú tó ń wò mí. Èmi náà ni ọmọ yín òrìṣà. Mo dẹ̀ wà ní ayẹyẹ Yorùbá Party 2025 tó ń ṣẹlẹ̀ ní National Museum Woodland Park ní ìlú Ìbàdàn. Ní báyìí màá máa lọ káàkiri láti máa ṣe ìfi ọ̀rọ̀ wá ọ̀rọ̀ lẹ́nu wò lẹ́nu àwọn èèyàn tí wọ́n wá sí ayẹyẹ yìí. Ẹ máa bá mi ká lọ. Ẹ káàsán bàbá mi. Ẹ káàsán ọ̀gá mi. Ẹ jọ̀ọ́ sà, kí lorúkọ yín? Orúkọ mi ni Àṣà Adúláwọ̀. Oh wow, wonderful. Ẹ jọ̀ọ́ ìlú bọ̀lẹ̀ ti wá sí ìlú Ìbàdàn lẹ́nu. Ìlú Ọ̀yọ́ Aláàfin. Ìlú Ọ̀yọ́ Aláàfin, ó dáa. Ẹ jọ̀ọ́ ṣé àkọ́kọ́ tẹ máa wá sí ayẹyẹ yìí lélẹ̀? Ẹlẹ́ẹ̀kẹrin lélẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin, á jẹ́ pé bí ẹ wà lára àwọn elétò nìyẹn. Bẹ́ẹ̀ni. Ó dáa. Ẹ jọ̀ọ́ ọmọ ìlú gangan ní. Ọmọ Ọ̀yọ́ Aláàfin ni mí, ibẹ̀ ni wọ́n bí mi sí. Ọmọ Ọ̀yọ́ Aláàfin gangan ní agboolé wo ní ilẹ̀ Yorùbá yìí? Ilé Ilémọlẹ̀. Ilé Ilémọlẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè bá wa kí oríkì ìdílé yín? Akékúyánì ní ọmọ onípò aláriwo, ọmọ rọ̀pọ̀tọ̀ níkun ájì Ifá. Aláàfin òbí ni káwọ́lọ́ lọ́la kiri, ọba Ọ̀yọ́ òbí ni ká lọ rèé sàsìngbà. Àsìngbà ló lòun ó gbòde Ọ̀yọ́ jẹ́ ọmọ akékúyọ onípò aláriwo. Bàbá yín náà bẹ̀ mí lọ́wẹ̀ níjọ́ òun. Ó ní nǹkan sí o, mo dúró ọwọ́ mi ò tó sin, mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó àwọn àgbà kan wọ́n ní búyẹ́kẹ́ mo dùn búyẹ́kẹ́ tẹ̀ ìsìnwọ́kùn lójú ìsìnwọ́kùn lẹ́nu ìnígbèsìn rẹ́jà ìsìn ọ̀tà ìnígbèsìn rẹ́jà ìsìn ọ̀kájọ́ owó máa wọ́n ní tani ẹ̀jẹ̀ sí àdúgbòlẹ̀ ẹ̀ka ńlẹ̀ yín àgbàdo ní jẹ́tọ̀ pábọ̀dé eré ní járí ẹ̀kẹ́ ọmọ olókùn ẹ̀sìn ooo. Kábíyèsí bàbá ẹ ṣeun next to have you ẹ ṣeun. Ẹ káàsán bàbá mi. Ẹ káàsán o. Ṣé dáadáa ni mo bá yín? Dáadáa mo wà lákọlẹ̀ bá mi bí ìbọn. Ó dáa bẹ́ẹ̀. Kí lorúkọ yín bàbá? Orúkọ mi ni Emmanuel Adédèjì. Emmanuel Adédèjì. Ẹ jọ̀ọ́ láti ìlú bo ni ẹ ti wá? Ìlú Gbọ̀ngán nípínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ ọmọlúàbí. Tó. Agboolé wo ní ìlú Gbọ̀ngán lẹ ti wá? Ọwọ́ Ọ̀pẹ ni agboolé mi nílùú Gbọ̀ngán. Bẹ́ẹ̀ni. Ok, ṣé àkọ́kọ́ tẹ máa wá sí ayẹyẹ yìí lélẹ̀? Rárá o, ìṣàlá àkọ́kọ́ mi lélẹ̀ o, ẹlẹ́ẹ̀kejì mi lélẹ̀ yìí. Ẹlẹ́ẹ̀kejì mi lélẹ̀. Báwo lẹ ṣe rí ayẹyẹ yìí sí? Kí ni àwọn ìrírí tẹ ti rí nípa ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ tá fi rò pé ìyẹn kẹ́ tún wá lẹ́ẹ̀kan sí? Last year ni mo wá, ìyẹn ọdún tó kọjá, ó ní first one tí mo wá alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ wá. Ó dẹ̀ ó really wà interesting tó jẹ́ kí n wá bí lélẹ̀ torí mo jẹ́ nìkan tó jẹ́ pé mo fẹ́ràn àṣà ilẹ̀ Yorùbá. Ayẹyẹ yìí nǹkan tó dẹ̀ gbé síwájú nìyẹn, nǹkan tó ń show wa nìyẹn, àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. And nǹkan kan tí mo máa look forward sí tí mo rí last year tó tún jẹ́ pé eléyìí o mo gbọ́dọ̀ wà níbí ó ní ìmúra àwọn èèyàn. In fact ìmúra àwọn èèyàn ní ọdún tó lọ yẹn in fact orílẹ̀ bu ìkúnyàn torí ẹ̀ lèmi náà ṣe ní pé ọdún yìí sẹ́ èmi náà gbọ́dọ̀. mo ṣe rí pé ẹ̀kan dáadáa ẹ̀kan dúdú ni o nínú ìmúra lẹ́mú kí lórúkọ ṣòkòtò tẹ̀ wọ̀ yìí. òfì náà ń pélé òfì àti fìlà yìí. bẹ́ẹ̀ ni òfì fìlà. àwọn àdìgbò dẹ̀ pé aṣọ àwọn Gẹ̀ẹ́sì náà. after àwọn Gẹ̀ẹ́sì ni mo ní pé kí n mix ẹ̀ mọ́ra wọn kí n mọ styling náà. kò ní bàjẹ́ ẹ sọ bàbá kò ní bàjẹ́ ẹ sọ pé kò ní bàjẹ́. kò ní bàjẹ́. má ṣe ìdùnnú rẹ. ẹ káàsán máa. Ẹ káàsán o. ọ̀gá ojú yín máa ń dán. Ẹ ṣé ọlọ́ọ̀lá kọ́ mi ni o. ó dáa ẹ jọ̀ọ́ máa kí ni orúkọ yín. Orúkọ tèmi a máa jẹ́ ìyàwó Akínkúnmi. ìyàwó Akínkúnmi. Bẹ́ẹ̀ni. orúkọ tẹ́ ń jẹ́ lónìí nìyẹn. Orúkọ tí mò ń jẹ́ lénìí nfa mo ti ń jẹ́ orúkọ yẹn láti ìgbà tọ́kọ mi ti fẹ́ mi ní ṣùlọ́kà. máa jẹ́ lọ ni. ẹ jọ̀ọ́ máa kí ni orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Rẹ̀mí Nana aka ìyàwó Akínkúnmi. That's good. ẹ jọ̀ọ́ àti bó ni ẹ ti wá sí ayẹyẹ yìí lónìí mà. Àti Èkó ni àwa ti wá o. Bẹ́ẹ̀ni. ẹ wá láti di Èkó wá sí Ìbàdàn. Nítorí Yorùbá Party. ṣé bẹ́ẹ̀ náà lẹ ṣe fẹ́ràn Yorùbá Party. A fẹ́ràn Yorùbá Party o. Ẹgbẹ́ Àtẹ́lẹwọ́ àti Ayọ̀ Adams wọ́n dá sí wa gan. Èèyàn gidi ni wọ́n lè máa ṣe nǹkan kí irúwa yìí má wàá yẹ wọn sí ńbẹ̀. ó dáa ẹ jọ̀ọ́ máa ọmọ ìlú bo ni. Ọmọ ìlú Ìlọrin ni. ọmọ ìlú Ìlọrin ni yín. ó dáa agboolé wo nínú Ìlọrin mọ̀. Ìtàdí. Ìtàdún ṣé ẹ lè bá wa fi èdè ìlú Ìlọrin ṣe lè bá wa fi kí àwọn aráalé kẹ́ẹ̀dẹ̀ sọ fún wọn pé ayẹyẹ Yorùbá Party lẹ wà lónìí o. Ẹ̀yin aráalé ẹ kú o ẹ ǹlẹ́ o ayẹyẹ Yorùbá Party la wà ní ìlú Ìbàdàn ẹ máa bá wa ká lọ ó máa dùn ó máa láyìnrín gbọ́ngbọ́n á kán sí i. ènìyàn dùn ẹ mò ń wo aṣọ tẹ́ wọ̀ yìí aṣọ yìí owó gbẹgbẹ gan ẹ jọ̀ọ́ kí lorúkọ aṣọ tẹ́ wọ̀ yìí. Aṣọ òkè ni. Aṣọ òkè ni.
Yorùbá Party la wà, a gbọ́dọ̀ wá ṣòkè. Ọmọ Yorùbá tàtà ni wà, ó yàtọ̀ fọ́. Bẹ́ẹ̀ni ẹ̀yin gan ẹ tí wàá rẹwà pọ̀ lórí ẹ̀. Mo máa láìkì ẹ̀gbà ọrùn tẹ́ wọ̀ yìí. Ẹ ṣé o. Kí ni orúkọ tó ń pe ẹ̀gbà ọrùn yìí? Ètí mo fi ṣèyàwó ni tó lórúkọ tó máa ń ẹ̀gbà ọrùn náà ni. Ó dà ẹ ṣé gan a máa yẹ wá láṣẹ Èdùmàrè. Ẹ bá a sọ fún ara rẹ pé kò ní bàjẹ́. Kò ní bàjẹ́. Ó bàjẹ́ tí ẹ ṣé gan. Ẹ ká sàn dádì wa. ẹ ká sọ. Ẹ sà ẹ jọ mo máa láìkì agbára tẹ bò yìí gbogbo lẹkùn dẹdẹ lẹkùn nítorí Yorùbá Party lẹ ṣe múra báyìí. ọlá Ọlọ́run ni. ẹ jọ sáà kí ni orúkọ yín. orúkọ tèmi ni Ọláníyàn Noim Akínkúnmi. Wow, àti ìlú bolẹ ti wá sí ayẹyẹ yìí sà. àti ìlú Èkó la ti wá. ọmọ ìlú bolẹ yín gangan fúnra yín. Ìbàdàn ọmọ adóró sùn. ọmọ Ìbàdàn táwọn ayé náà ọmọ Ìbàdàn ibi tán forí wa sọlẹ̀ sí. bẹ́ẹ̀ni iṣẹ́ ajé ló gbé wa lọ ìlú Èkó lọ́hùn. ọzù agboolé wo ní Ìbàdàn lẹ ti wá. agboolé Ìtabalẹ̀. agboolé Ìtabalẹ̀. bẹ́ẹ̀ni. ẹ jọ ṣé ẹ lè bá wa kí oríkì agboolé yín ní ráńpẹ́ ní ráńpẹ́. ẹ má fi mi sórí sport. ó dà kò burú ó dà ẹ jọ ẹ bá wa sọ fún àwọn aráalé. fúnpẹ́jẹ́ fún India àwa lọmọ olóje ìpẹ̀tù ọmọ sàkìtì wọ́nyìnwọ́nyìn ọmọ ọ̀làsọ̀ gbáró òṣòro ilé mi ò gbà lọ àwọn ò ní sálọ fẹ́ni tí ò fẹ́ràn wa bẹ́ẹ̀ ni. kábíyèsí bàbá mo gbé fún yín ẹ ṣé gan a máa rí yín bá ẹ̀yin tèmi báwo ni o ṣe wà òkè lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà òkè ẹ ká sọ ìyá mi ṣe dáadáa ni mo bá yín. Dáadáa lè bá mi. ẹ jọ ẹ bá wa sọ orúkọ yín fún àwọn ará ilé ní ráńpẹ́. Orúkọ mi ni Motúnráyọ̀ Aya Gbádégẹṣin. Aya Gbádégẹṣin. ẹ jọ níbo ni ẹ ti wá sí ayẹyẹ yìí lónìí. Mo wá láti ọ̀nà ológun ẹrú ní Ìdó local government. olóyè nílùú Ìbàdàn tá a wà yìí náà. Bẹ́ẹ̀ni. ṣé bá ọmọ Ìbàdàn ní. Ọmọ Ìbàdàn ni mí. ọmọ ìlú gbogbo ní yín mà. Ọmọ Ìbàdàn ni mí, ọmọ Fọ̀kọ̀ ni bàbá mi. ọmọ Ìbàdàn ní yín. Bẹ́ẹ̀ni. ọmọ Fọ̀kọ̀. Bẹ́ẹ̀ni bàbá tó bí mi lọ́mọ. ẹ jọ ṣé ẹ lè sọ orúkọ agboolé yín ní ráńpẹ́. Agboolé wa ni wọ́n ń pè ní agboolé Fọ̀kọ̀ gangan ní Ìbàdàn. Tẹ́ bá ti dé Fọ̀kọ̀ tẹ́ lágboolé Fọ̀kọ̀ gangan lẹ́ ń lọ. ọ̀ríjínà wọn Ìbàdàn làwọn eléyìí o ẹ sọ pé kò ní bàjẹ́. Kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. ṣé ẹ lè kí oríkì agboolé yín ní ráńpẹ́ fún wa. Àwa ni wọ́n ń pè ní ọmọ ajísùn ọmọ ají lálọ́ ọ̀ṣọ́ ọmọ ají fọjọ́ gbogbo dára bí egbin ọmọ aní iṣu mọ́ lòun gúnyán. ọmọ aníṣu mọ́ lòun ògúnyán àwọn Ìbàdàn oríkì wọn ti ń bá bẹ́ẹ̀ni báwo lẹ ṣe gbọ́ nípa ayẹyẹ ìlú ni mà. mo ń lọ ní orí social media náà ni mo rí fọ́nrán Yorùbá Party èmi ò sì gbọ́ nípa rẹ̀ rí mo wá rò pé ìgbà tí màá tẹ̀ tí wọ́n á rí babambarì mo wá rí pé Ìbàdàn náà ti fẹ́ ṣe mo wá rò pé Ìbàdàn tèmi náà tí mo wà yìí náà wọ́n ti fẹ́ ṣe mo wá pè kan lára àwọn èèyàn mi tí mo mọ̀ kan pé ǹjẹ́ ẹ gbọ́ nípa kinní yìí wọ́n ní àwa ń bọ̀ mo ní ẹ wá sọ fún mi wọ́n ní ẹ ti gbọ́ náà nìyẹn o ìmọ̀ retí lórí ẹ̀ ní. ó dà inú mi dùn mo máa láìkì múra tẹ́ mú. ẹ ṣeun mo dúpẹ́. kí ni orúkọ stáìlì múra yìí. sẹ́rí eléyìí bùbá àgbàlódé ni wọ́n ń pè. bùbá àgbàlódé. ẹni pé òun ràn báwọn ìyá wa ṣe máa ràn ń gbà yẹn ìgbàlódé leléyìí òfin leléyìí. òfin ló wà ń sálẹ̀ yìí. ìró lẹ fi ró. ẹ sì wé gèlè sí ẹrẹ wàá pọ̀ ní parọ́ ẹ ṣé gan ìyá wa a máa rí bá ẹ sọ pé kò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí. ìbàjẹ́ láṣẹ Èdùmàrè. àṣẹ Èdùmàrè thank you. ẹ ká san dádì wa. ẹ ká san. ṣé dáadáa la bá yín. àlàáfíà la wà. ok ẹ jẹ́ sá ẹ bá wa sọ orúkọ yín ní ráńpẹ́ fáwọn aráalé. orúkọ mi ni ọ̀gbẹ́ni Abíọ́lá Ọlọ́runníṣọlá. ọ̀gbẹ́ni Abíọ́lá Ọlọ́runníṣọlá ẹ jọ láti bo ni ẹ ti wá sí ayẹyẹ yìí sà. láti ìlú Abẹ́òkúta. ìlú Abẹ́òkúta lẹ́gbàá náà ẹ jọ sá ọmọ olùkọ́ ọ̀rọ̀ ní. ọmọ ìlú Ìjẹ̀bú ni mí. ọmọ Ìjẹ̀bú ẹwẹ sọ ọmọ yé mi. ẹ jọ níbo ní Ìjẹ̀bú gbogbo ọmọ ní kan náà Ìjẹ̀bú rẹ ti wá sí. Ìjẹ̀bú gbó. Ìjẹ̀bú gbó tí mo bá gbọ́ ọmọ Ìjẹ̀bú gbó lè mú fún mi ta ń sọ̀rọ̀ yìí. inú mi dùn láti rí yín. nílùú ìlú bo nílùú Ìjẹ̀bú gbó lẹ ti wá. Òdòrò Aṣọ́yìn tí ó wà lábẹ́ Òkè Ṣọ̀pin. Òdòrò Aṣọ́yìn ẹ jọ agboolé wo ní Òdòrò Aṣọ́yìn lẹ ti wá. Agboolé Olówu.
agboolé Olówu, that's very good. Ẹ ṣe ẹ lè bá wa kí oríkì agboolé yẹn ní ráńpẹ́. Tí n bá máa pe oríkì yẹn ìtẹ́mi nífẹ̀ẹ́ sí jù nínú oríkì yẹn ni tí wọ́n máa ń sọ wípé aṣàlè gẹ̀gẹ̀ bẹni tí ò robìnrin rí bí ogún bí ọgbọ̀n aya wọn ń bẹ nílé. Irọ́ ni o. Ó dáa ẹ jọ̀ọ́ sà, báwo lẹ ṣe gbọ́ nípa ayẹyẹ yìí? Ní ọdún tó kọjá a wà níbí pẹ̀lú wọn láti ṣe ayẹyẹ yìí, ó sì jẹ́ ayẹyẹ tí èmi rí pé ó fún àwọn ọ̀dọ́ ní àǹfààní láti kóra wọn jọ láti múnú ara wọn dùn, láti ṣètò bí a ṣe lè máa ṣe akitiyan fún ìdàgbàsókè agbègbè wa. So òun ló jẹ́ kí èmi náà wò pé tí n bá máa darapọ̀ mọ́ lọ́dọọdún kò ṣe ohun tó burú jù láti ṣe. A jẹ́ pé ẹlẹ́kejì tẹ máa wá fáyẹyẹ ilé lè. Bẹ́ẹ̀ ni atọ́kùn. Inú mi dùn. Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè bá wa fi èdè Ìjẹ̀bú fi kí àwọn aráalé kẹ́lẹ̀ bá sọ fún wọn pé ayẹyẹ Yorùbá Party lẹ wà yìí. Ok. Àwọn ọmọ yé mi nílé Ìbàdàn wà ní o ayẹyẹ Yorùbá Party àwárí bí o ètò òǹgbẹ onárìnrìn o onóyin inú kò bá dọ̀ọ́dún ń bọ̀ ṣíkẹ́rẹ́ náà kẹ́ gbìyànjú láti darapọ̀ mọ́ ni o nílùú Ìbàdàn wọ́n ṣe o. Mo lérò pé gbọ́ èdè tí wọ́n sọ yẹn ẹ ṣe gbọ́dọ̀ kò ní bàjẹ́ ẹ ṣe gan. Ẹ bá sọ fún ayẹyẹ pé kò ní bàjẹ́. Kò ní bàjẹ́ o. Láṣẹ Èdùmàrè.